Salaam alaikum ẹ̀yin tèmi, you are welcome back. Okay, èèyàn kan ló tẹ̀ sí mi. Ó ní tíyàn bá ń bára èèyàn fà á títí tó fi máa dà, ṣó lè lead sí backache àbí sore throat. Lẹ́ẹ̀kan sí, ẹ̀yin náà mọ nǹkan tó ń jẹ́ kíyàn má bára èèyàn fà á. Tíyàn bá, ọkùnrin ló tẹ̀ sí mi o, pé tíyàn bá bára èèyàn fà á tó di pé wá lead sí ẹ̀yìn ríro àbí ó wọ ẹnu kí bóyá kí èrìgì ní problem, kí ètè gbogbo yẹn kí wọ́n di pé owó wá so mọ́ bẹ́ẹ̀. Ó ní ṣé ìyẹn ń bára èèyàn fà á, ṣé ó lè lead sí. Mo fẹ́ kí ẹ mọ̀, mo ti pass ẹ nínú fídíò mi kan, ẹ lọ wò ó lẹ́yìn, pé anything bá ti affect gum yín, definitely nǹkan ọmọkùnrin yín náà kò lè ṣe dáadáa. It is a thing of the brain. Tí anything bá ti ṣẹlẹ̀ sí yín báyìí, brain ló máa transmit ẹ̀. Òun ló máa jẹ́ kẹ́ tètè mọ̀ pé something is wrong. So therefore gbogbo ara náà ló máa wà affected. Nǹkan ọmọkùnrin náà kò ní ṣe bó ṣe yẹ kó ṣe. Ẹ̀yin gan máa dull. Anything bá ti ṣe yín, anything tó bá ti involve pains, you are no longer okay, you are no longer yourself. You will not be òní wà active, òní wà active bí ti tẹ́lẹ̀. Then ẹ jẹ́ n lọ sí question yẹn sharp. Then tí n bá wá tí máa ṣe question yẹn tán, màá wá sọ̀rọ̀ nípa ẹ̀yìn dúndùn díẹ̀, because nǹkan tó ń jẹ́ ẹ̀yìn dúndùn nǹkan ńlá ni. Everything about ẹ̀yìn is a bigger one. So number one, òun bára rẹ̀ fà á, àwọn scientists wọ́n á ní kò lè lead sí any pains, kò lè involve any pains, kò lè involve any sore throat. But this is the probability. Òun ni pé bóyá nǹkan ọmọkùnrin ẹ wà infected, nǹkan ọmọkùnrin ẹ ó ní ewu lórí, nǹkan ọmọkùnrin ẹ ó ní bad growth bacteria lórí, bacteria tí ò dá ó ń grow lórí nǹkan ọmọkùnrin ẹ, ó dẹ̀ care, ó mind. Or secondly, àtọ̀ tó ń jáde ní abẹ́ rẹ níbi nǹkan ọmọkùnrin ẹ ó wà infected, àtọ̀ rẹ wà infected. So tó bá ti fọwọ́ rẹ̀ fà tán, o mistakenly o mú ọwọ́ lọ sẹ́nu, òun ló lọ ń di owó mọ́ ẹ lẹ́nu. Ẹ mọ́ gbàgbé pé mo sọ wípé under probability. O ní láti write it off pé o ní infections, take care of all the infections. Then àwọn míì ṣe wí ó wọ ẹnu yẹn, ó lè kéré lóòótọ́ ọbẹ̀ tí nǹkan lánàá, ó bá mú yàn báyìí, ó ní concentrate, nǹkan ọmọkùnrin ẹgbẹ́ ò ní ṣe dáadáa. Àwọn míì hereditary ni ó wọ ẹnu, hereditary ni. So o ní láti take care pé is it hereditary. Tó bá ṣe pé hereditary ni, o máa manage ẹ ni, o máa manage owó ẹnu ni. Then ògùn owó ẹnu wà, ògùn owó ẹnu wà, ó wà ní ti ìbílẹ̀, ó dẹ̀ wà ní ti àwọn olóyìnbó. Ti ìbílẹ̀ tó bá wá owó ẹyọ tí ò lújú, yes, owó ẹyọ tí ò lújú ọyọ kan, ẹ wá ẹ mọ̀ pé ẹ fẹ́ fi cure owó ẹnu ni. Because èmi ò advise kí ẹ máa mu òrombó lọ títí torí òrombó kò í ṣe nǹkan tó dáa fún ọkùnrin, kódà fún obìnrin náà. Tí èèyàn bá ń mu lemọ́lemọ́, ẹ bá fẹ́ mu òrombó tíún náà ni. But in this particular one sìn, ṣó yé yín, ẹ ó mu òrombó bí méjì tó wà enough tó máa sókè owó ẹyọ kan, wàá wá filẹ̀ fún 24 hours tó fi máa melt. Wàá wá mú kíní tó ṣe yẹn, wàá wá share sí méjì, wàá fi half, wàá fi gargle ẹnu for a long time. Wàá gargle ẹ̀, wàá jẹ́ kó pẹ́ díẹ̀ lẹ́nu ẹ ooo. Wàá fi ṣe gbogbo ẹnu, wàá wá tú dànù. Wàá wá mú yòókù, wàá wá mú kó lọ bá ẹ patinú ní ẹ̀yìn tiwa níbí báyìí. Bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá wà ní òkè òkun náà, ẹ̀yin tèmi Germany, ẹ̀yin tèmi Australia, ẹ̀yin tèmi Austria, ẹ̀yin tèmi Japan, ẹ̀yin tèmi China, ẹ̀yin tèmi UK, ẹ̀yin tèmi ti America, ẹ̀yin tèmi Ghana, ẹ̀yin tèmi Niger, ẹ̀yin tèmi South Africa, ẹ̀yin tèmi all over the world. Ẹ dákun, àyè ò gbà mí láti pe everybody. Ẹ wá riboflavin. Ẹ̀yin náà mọ̀ ká tó jẹ́ lọ sí chemist ẹni riboflavin, kò ní ná yín ju bóyá 200 naira lọ. Ẹ mú méjì láàárọ̀, méjì lọ́sàn-án, méjì lálẹ́, but next day ó ti lọ pian. So tí ẹ bá wá lo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tèmi, mo ti distribute black seed fún yín. Tẹ́ bá wá lo black seed lóòrèkóòrè, ó máa patinú, tó bá yá as time goes on, ẹ ní gbúrò rẹ̀ mọ́. That's all.
that is for sore throat. And infections, ẹ lọ take care infections. Mo dẹ̀ ti sọ fún yín, infection tẹ́ bá ti tọ́jú for a long time tó bá ti lọ, ẹ lo black seed. Ìwádìí ń tẹ̀síwájú, research ń dẹ̀ ń tẹ̀síwájú, and there are so many things tó ń pa gbogbo àwọn orúkọ báyìí. A ní so many things so similar sí black seed tó dáa. Níbo ni àwọn cedar leaf wà? Níbo ni àwọn abatu rasad? Thank you. Mo ṣe thank you yìí, ìyẹn náà ó mọ̀ ara rẹ̀. Níbo ni abatu rasad wà? Irú àwọn yẹn wọ́n ṣiṣẹ́ similarly bí black seed. So if you cannot get this, you get this or you get this. So yẹn. Then lórí ti backache, ẹ̀yin tèmi ayé ò gbà mí láàyè púpọ̀. So yẹn bẹ́ẹ̀ tí mo mọ̀ pé ẹ sì jàǹfààní ẹ̀ díẹ̀ náà. Nǹkan tó ń jẹ́ ẹ̀yìn is a complex structure. Contrary to pé ẹ̀yìn kan bẹ́ẹ̀ ṣe sọ yìí pé ẹ̀yìn just bone. Ẹ̀yìn kò ṣe bone nìkan, àmọ́ bones náà vertebra ó wà nínú ẹ̀. Ẹ̀yìn is made up of muscles, ligaments, tendons, disc, bones on its own. Ṣóyé yín, àwọn ni wọ́n kóra papọ̀. Ni wọ́n wá, okay, bó ti mention muscles kò, yes. Wọ́n kóra papọ̀. Wọ́n fi ń jẹ́ ká rìn from one place to another. So ṣé rírun àwọn egungun yìí one time or to the other, ó lè ti bend the vertebra. Ṣé mọ̀ pé àwọn náà pín sórí ti márùn-ún. Vertebra náà pín sórí ti márùn-ún. Àwọn cervical, àwọn lumbar spine, àwọn sacrum, àwọn thoracic, egungun, àwọn náà in one way or to the other. Bí ẹ ti jump rí, ẹ ti l'accident rí tó ti affect one way or to the other, ẹ ní láti identify. You need to identify. Then again, ó lè jẹ́ pé kidney stone. Kidney ó wà responsible láti take care unwanted chemical substance. Ó máa sọ di urine, ó máa pass out. Bẹ́ẹ̀ tó bá ti di pé kidney kò lè dilute one certain chemical nínú ara, ó máa lọ kóra jọ, wọ́n máa di kidney stone. Ara pé ara ache, ẹ̀yìn ache wa, ara sign kidney náà ni, kidney problem ni. Pancreas ó lè ní problem tá à ń pè ní pancreatitis. Ó lè jẹ́ pé large intestine ó wà inflamed. Ó lè jẹ́ pé appendix ó rupture. Gbogbo eléyìí pancreas, intestine tó bá ti ní problem, wọ́n á bẹ̀rẹ̀ láti inú ni, láti wájú. Wọ́n máa wá di pé ẹ̀yìn náà bẹ̀rẹ̀ sí ní problem. Ó máa di pé èèyàn ò ní lè rìn dáadáa. Ìgbà míì gan-an discover pé ìtàn gan lè mọ́ ròyàn. Ẹni eléyìí kẹ́tó asàtì ẹni láti débi àwọn doctor pé tó, ó lè jẹ́ doctor ní herbal, ó lè jẹ́ doctor ní ti medical, pé something is wrong. Number one again, àwọn bone yìí bá ní problem, ó lè lead sí arthritis, ó lè lead sí osteoporosis, disc gan lè rupture, ó lè jẹ́ pé cancer ló fà, ó lè jẹ́ sickle cell, ó lè jẹ́ malaria, ó lè jẹ́ typhoid. Nítorí àìsàn tá a bá wò tán, ìgbà míì ó máa yídì sí pé gbogbo ẹ̀yìn ń dùn wá. Mo believe pé I understand. Then in the absence of all this, time ti ń lọ púpọ̀. Báwo lẹ ṣe ń sùn? Ṣé ìwọ wà lára àwọn tó jẹ́ pé wọ́n ń sùn ẹsẹ̀ half of the leg wà ń ta, o balance ẹ̀yìn rẹ, o balance ìtàn rẹ. Part of your mattress ó ti jẹ tán, ìkan lọ sókè. Ṣé o wà lára àwọn tó jẹ́ pé side kan lẹ mọ́ sùn ní alẹ́? Ẹ ní láti máa interchange, time ti ń lọ púpọ̀. Then irú iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ tó bá ti ń ṣe tó bá ti involve pé òun maintain one position for like 11 hours. Lifespan ẹ ló ń shorten yẹn. Ó dẹ̀ máa bẹ̀rẹ̀ láti x yẹn lè bẹ̀rẹ̀ látẹ̀yìn, ó lè bẹ̀rẹ̀ látẹsẹ̀, ó lè bẹ̀rẹ̀ ní anywhere. So tẹ́ bá ti wà, tó bá yẹ pé wọ́n tó ń ṣiṣẹ́ sitting ni, ẹ ní láti máa dìde, máa go intervally, máa rìn lọ báyìí, exercise ẹsẹ̀ rẹ, exercise apá rẹ, exercise waist ẹ tún nàró. Yes, you have to continue. If tó bá mọ̀ fẹ́ x, tó bá yẹ pé wọ́n tó ń ṣiṣẹ́ standing náà ni, make sure pé ìgbà mi ò jókòó, nàró, o bend. Àwọn míì wà tó jẹ́ pé wọ́n máa ń bend ni, wọ́n máa ń lòsò ni throughout. Wọ́n fẹ́ show power náwọn míì. Àwọn obìnrin míì mọ̀ fọṣọ, wọ́n bend ni, ẹ̀yìn rẹ̀ fi ṣeré, ó fẹ́ eré yìí. You understand? Don't try to be like macho. Ìgbà míì ẹ jókòó, ẹ nàró, ẹ tún exercise. Then that is, bí mo ṣe sọ yìí, mú títí ẹ, ó wọnú ara wọn ni. Again, time ti ń lọ ẹ̀yìn èèyàn. Tó bá wá rí bẹ́ẹ̀, check nǹkan tó ń jẹ again. Mo ti sọ̀rọ̀ nípa diet gan, ẹ lọ wájú, ẹ lọ wo fídíò mi. Then exercise, ẹni láti, ìwọ tó bá ti rí pé ẹ̀yìn sábà dùn ẹ́, include the core flexibility exercise, include the core straightening exercise tó máa help ẹ láti straighten
and massage muscles àti gbogbo spine lápapọ̀. Ẹ bá lọ sọ́dọ̀ àwọn experts lórí exercise lórí workout, ẹ ní ẹ ń fẹ́ core flexibility exercise, core flexibility tó involve spine àti muscles sóyè yín. Ẹ lè mọ̀ ṣiṣẹ́ láti Monday títí di Saturday, kẹ́ mọ̀ jẹun, kẹ́ mọ̀ ṣe kíní, kẹ́ mọ̀ ṣe exercise as a man, even as a woman. I need ẹ̀ gbogbo wa. So time tí ń lọ, mo dẹ̀ fẹ́ recommend 1 or 2 things. Aba wà fún backache, aba wà fún arthritis, aba wà tó jẹ́ pé lè help 1 or 2 person or more people lórí osteoporosis. Aba nǹkan kékeré ni, bẹ̀ẹ̀kan tàǹtà ó ní knowledge yìí, wisdom. Ẹ lè kàn sí mi lórí yẹn. Then ẹ̀yin tẹ́ bá wà nílùú òyìnbó tó jẹ́ pé gbogbo bá ṣe ń sọ ẹ lè mọ̀ lórí ọ̀fẹ́, aba wà ẹ̀yin èèyàn. Aba tí mo pè ní on point by 2 black seed therapy for bones and pains, ẹ lè kàn sí mi on point by 2. Bẹ̀ẹ̀yin tẹ́ bá wà nílùú òyìnbó ṣóyè yín, calcium for bone àti mo ṣe kàn maybe perhaps calcium for bones and diclofenac. Bẹ́ẹ̀ diclofenac yẹn ìwádìí kan lórí Taiwanese and Nigerian research wọ́n sọ pé tẹ́ bá lo diclofenac for a long time ṣóyè yín, ó máa fún yín ní kíní kan tá à ń pè ní gastrointestinal problem. Ó máa fún yín tẹ́ bá ti lè lò for a longer time. So tẹ́ bá ń lò ẹ lò fún wọ̀nba ìgbà tẹ́ ní problem yẹn, that is calcium for bones àti diclofenac just for a short time and ẹ fi kàlẹ́lẹ̀. But nínú report yẹn ó jẹ́ ká mọ̀ pé tiwantiwa kò sí much side effect níbẹ̀ compared to diclofenac yìí tẹ́ bá ń lò púpọ̀ jù. Mo believe pé mo ti pass message. This is on point by 2 using my words for others. Take care. Bye.